amẹ́ríkà tilẹ̀kùn mọ́ àwọn ọmọ nàìjíríà pátápátá. Trump ní àwọn ọmọ nàìjíríà ò lè wá gbé amẹ́ríkà mọ́ o, ó sì ti tilẹ̀kùn gbogbo mọ́ wọn. Ìjọba nàìjíríà wa yìí ṣe kinní kan tí kìí ṣe ọ̀pọ̀ ọmọ nàìjíríà ló mọ̀ rárá. Nínú oṣù kejìlá ọdún tó kọjá yìí ni o, kásá sọ pé oṣù kan sẹ́yìn, Nuhu Ribadu, olórí iléeṣẹ́ olùdámọ̀ràn ààrẹ lórí ètò ààbò, lọ bá àwọn agbẹjọ́rò kan tí wọ́n ń pè ní Asta Legal tí wọ́n fi Kaduna ṣe ibùgbé wọn. Ó ní kí wọ́n bá àwọn wá iléeṣẹ́ Amẹ́ríkà tí yóò máa tún orúkọ Nàìjíríà ṣe níbẹ̀, tí yóò sì máa sọ̀rọ̀ Nàìjíríà dáadáa lójú àwọn aṣòfin àti àwọn ìjọba orílẹ̀-èdè náà, tí ìjọba Amẹ́ríkà yìí kò fi ní lè ṣe aburú kan tàbí kí wọ́n ronú àìdáa kan sí wa nílẹ̀ wa. Àwọn agbẹjọ́rò Kaduna yìí ni wọ́n wá bá Ribadu gba iléeṣẹ́ Amẹ́ríkà kan tí wọ́n ń pè ní DCI. Ohun tí wọ́n sì ní kí iléeṣẹ́ náà máa ṣe ní láti máa sọ gbogbo ìgbésẹ̀ ìjọba Nàìjíríà lórí ọ̀rọ̀ pé wọ́n ń pa àwọn Kìrìsìtẹ́nì níbí àti bí wọn yóò ṣe máa sọ̀rọ̀ àwọn oníjàádì tó ń ṣe afẹ̀míṣòfò nílẹ̀ yìí, pẹ̀lú ìdí tí àwọn ará Amẹ́ríkà fi gbọ́dọ̀ ran Nàìjíríà lọ́wọ́ láti gbógun tì wọ́n. Iléeṣẹ́ DCI tí àwọn Ribadu lọ gbà yìí, àwọn tí wọ́n ń pè ní lobbyist ni, ìyẹn àwọn abọ́lọ́rọ̀ sọ dídùn ibẹ̀, àwọn tí ò níṣẹ́ méjì ju kí wọ́n jẹ́ alárinà láàrin ìjọba àti iléeṣẹ́ tàbí láàrin ìjọba àti orílẹ̀-èdè kan lọ. Ohun tí àwọn Ribadu sì ṣe gbà wọ́n nìyẹn o, kí wọ́n lè máa sọ̀rọ̀ Nàìjíríà dáadáa l'Amẹ́ríkà, kí Amẹ́ríkà lè fi wá lọ́rùn sílẹ̀, pàápàá nígbà tí Trump ti ní àwọn ń kó ogun bọ̀ wá bá wa. Ọjọ́ 17 oṣù kejìlá 2025, lásìkò tí ọ̀rọ̀ àwọn Amẹ́ríkà pẹ̀lú Nàìjíríà yìí ń gbóná, làwọn Ribadu gba iléeṣẹ́ DCI láti máa tún orúkọ Nàìjíríà ṣe. $550,000 owó dọ́là, $750,000 lówó tí Nàìjíríà yóò máa san lóṣooṣù fún iléeṣẹ́ DCI l'Amẹ́ríkà. Láàrin oṣù mẹ́fà àkọ́kọ́, gẹ́gẹ́ bí Guardian ti ṣèwádìí ẹ̀, owó tí ìjọba Nàìjíríà yóò san fún iléeṣẹ́ yìí yóò jẹ́ $1.5 million. Tó bá sì di ọdún kan gééré, owó náà yóò jẹ́ $9 million. Bí iléeṣẹ́ DCI yóò ṣe máa gbà á lọ́wọ́ ìjọba Tinubu títí tí àdéhùn náà yóò fi tán nìyẹn. Àwọn Nuhu Ribadu ni wọ́n ṣètò náà o. Ó ṣeéṣe kó jẹ́ nítorí kí Nàìjíríà lè bọ́ nínú àjàgà àwọn afẹ̀míṣòfò àti pákáleke tí Amẹ́ríkà fẹ́ kó bá wa ló jẹ́ kí wọ́n sáré ṣe ohun tí wọ́n ṣe yìí. Àmọ́ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ìjọba náà kò gbà bẹ́ẹ̀. Ẹgbẹ́ ADC ti bú wọn, ẹgbẹ́ PDP ti bú wọn. Wọ́n ní ohun tó burú ni wọ́n ṣe, pé tó bá jẹ́ Tinubu ti yan àwọn aṣojú sórílẹ̀-èdè wọ̀nyí ni, ìnákùná àti irú ìná àpà báyìí kò ní wáyé rárá. Èyí tó burú nínú ọ̀rọ̀ yìí ni pé kò sí ẹnìkan báyìí tó lè sọ pé òun mọ ohun tí Donald Trump, olórí ilẹ̀ Amẹ́ríkà náà gan-an ní lọ́kàn sí orílẹ̀-èdè wa Nàìjíríà. Nítorí pẹ̀lú gbogbo ìlàkàkà ìjọba Tinubu yìí àti bí wọ́n ṣe ń ṣe ètò gbogbo láti wá ojú rere ọkùnrin náà tó, aburú lòun ń ṣe sí wa o, bí ìgbà tí wọ́n ń lékú sí tí òun ń léjò sí wa ni. Àwọn ètò tí Trump ń ṣe, àfi bíi ìgbà pé Nàìjíríà gan ló dojú kinní náà kọ ni. Kò sì sí òfin ìfìyàjẹni tí Trump ṣe tí kò ní fi orúkọ Nàìjíríà sínú àwọn tí kinní náà yóò bà lára. Láàrin ọ̀sẹ̀ méjì síra wọn, òfin tí Trump ṣe tó kọlù Nàìjíríà méjì ni, òfin náà sì le koko. Ṣé tẹ́lẹ̀ ló ti kọ́ ṣe òfin pé àwọn ọmọ Nàìjíríà ò lè wọ Amẹ́ríkà, wọn kò ní fún wọn ní físà, bóyá wọ́n ń lọ kí èèyàn ní o, tàbí wọ́n ń lọ gba ìtọ́jú, tàbí wọ́n kàn tilẹ̀ fẹ́ lọ gbafẹ́, pẹ̀lú àwọn tó bá fẹ́ lọ sílé ìwé pàápàá. Ó ní kò sáyè fún wọn rárá o, àfi tí kinní náà bá jẹ́ nǹkan pàjáwìrì lórí ọ̀rọ̀ eré ìdárayá tàbí nǹkan ìjọba nìkan. Ìyẹn làwọn ọmọ Nàìjíríà sì ń yẹ̀wò lọ́wọ́ nígbà tí Trump tún gbé nǹkan míì jáde. Ọ̀sẹ̀ tó kọjá yìí náà ni o, ní àwọn èèyàn Trump kéde pé gbogbo ẹni tó bá fẹ́ lọ sí Amẹ́ríkà láti Nàìjíríà níbí, tòun gbọ́dọ̀ ti múra láti kó $15,000 owó dọ́là,
ìyẹn bí 20 mílíọ̀nù kalẹ̀ kí wọ́n tó lè fún un ní físà. Owó náà yóò wà lọ́dọ̀ àwọn ẹ́mbásì Amẹ́ríkà títọ̀ ń bá gba físà, tó bá lọ tó bá dé ni wọn yóò dá owó náà padà fún un. Gbogbo èèyàn ló lanu pé irú èwo rèé, nítorí kinní náà yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 21 oṣù kínní 2026 tá a wà yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú bí sí irú nǹkan báyìí, pé nígbà wo ni Nàìjíríà pàápàá wá di yẹ̀yẹ́ báyìí, àbí pé ṣé ọ̀ràn ni láti lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà ni? Kí làwọn èèyàn ń wá lọ, àbí dandan ni láti dé orílẹ̀-èdè Amẹ́ríkà kí èèyàn tó lè ṣe ayé ẹ̀ ni? Ó hàn gbangba pé ìjọba Trump ti fi hàn wá pé àwọn ò nílò ọmọ Nàìjíríà lórílẹ̀-èdè àwọn. Kò sì sí ohun tó yẹ kí àwa náà ṣe ju láti jókòó jẹ́ sí orílẹ̀-èdè tiwa náà lọ. Torí bí orílẹ̀-èdè Nàìjíríà bá dáa, kò sí ohun tí ẹnikẹ́ni yóò máa lọ tò láti gba físà Amẹ́ríkà lọ. Ohun tí àwọn tí ọ̀rọ̀ náà ká lára ń sọ nìyẹn. Wọn kò tí ì kó ifá ìyẹn náà nílẹ̀ nígbà tí Amẹ́ríkà tún gbé nǹkan míì jáde o. Wọ́n gbégi lé ètò pé bóyá ẹnìkan lè wá lọ máa gbé Amẹ́ríkà nítorí pé ọmọ ẹ̀ wà níbẹ̀, tàbí ìyá ẹ̀ wà níbẹ̀, tàbí ọkọ ẹ̀ wà níbẹ̀. Wọ́n ní kò sáàyè yẹn rárá mọ́. Físà tí wọ́n máa ń lọ fi gbé Amẹ́ríkà tí wọ́n ń pè ní immigrant visa, èyí tó lè mú gbogbo ẹni tó bá gbà á máa gbé orílẹ̀-èdè náà, ni wọ́n ti fagilé yẹn. Bí àwọn èèyàn wa ti máa ń ṣe ni pé bí èèyàn bá ní ọmọ ní Amẹ́ríkà, ó lè fáìlì fún un, ìyẹn kó ṣèwé fún un pé kó máa wá gbé ní orílẹ̀-èdè náà pẹ̀lú òun. Bí ìyàwó bá wà níbẹ̀ tí ọkọ ẹ̀ wà nílé, ó lè fáìlì fún un tí yóò ṣèwé fún un tí ọkọ náà yóò lọ bá ìyàwó ẹ̀ lọ́hùn-ún. Bó sì jẹ́ ọkọ náà ló wà lọ́hùn tí ìyàwó fẹ́ lọ bá a, tàbí kó jẹ́ àwọn òbí méjèèjì ló wà níbẹ̀ tí wọ́n fẹ́ kí ọmọ wọn máa bọ̀ wá bá àwọn. Gbogbo eléyìí dópin báyìí nítorí ìjọba Trump yìí ti pàṣẹ pé kí wọ́n gbẹ́sẹ̀ lé gbogbo àwọn físà bẹ́ẹ̀. Wọn ò sì gbọ́dọ̀ fún ẹnikẹ́ni mọ́. Ọ̀rọ̀ náà sì dá wàhálà gidi sí àwọn tí wọ́n ti múra láti fẹ́ lọ síbẹ̀ tẹ́lẹ̀ lára. Ìdí ni pé físà tí àwọn èèyàn fi ń lọ gbé Amẹ́ríkà nìyẹn. Bí kò bá sì ti sí ààyè láti gba físà bẹ́ẹ̀, Amẹ́ríkà tilẹ̀kùn mọ́ gbogbo ọmọ Nàìjíríà pátápátá nìyẹn. Kò sẹ́ni tí yóò lè wọlé mọ́. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn oníròyìn ní Punch ti ṣe sọ, ní ọdún 2024 lásán, àwọn 70,000 èèyàn 70,000 ni wọ́n gba físà Amẹ́ríkà yìí láti Nàìjíríà tiwa. Nínú àwọn yìí, àwọn tí wọ́n gba físà láti lọ máa gbé orílẹ̀-èdè náà jẹ́ 7,000. Èyí tó túmọ̀ sí pé ó kéré tán bí 5,000 àwọn èèyàn ni wọ́n ń gba físà yìí lọ́dọọdún. Àwọn tí wọ́n sì ti ní irú ìwé báyìí nílẹ̀ ní ẹ́mbásì kò lè dín iye bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n ní báyìí Trump ti jẹ́ kí ìrètí àwọn yìí já sásán, nítorí kò sí ẹni tí ó yẹ ìwé wọn wò, wọn yóò tilẹ̀kùn mọ́ kinní náà ni. Ó parí nìyẹn. Àti àwọn tí wọ́n ní ilé ní Amẹ́ríkà ni o, àti àwọn tí wọ́n máa ń lọ sí Amẹ́ríkà lọ gba ìtọ́jú, àti àwọn tí wọ́n ní ọmọ tàbí èèyàn níbẹ̀ tí wọ́n fẹ́ lọ kí, tàbí àwọn tí wọ́n máa ń lọ ṣe ọludé ní orílẹ̀-èdè náà. Kò sí ààyè bẹ́ẹ̀ yẹn mọ́ o. Ìjọba Amẹ́ríkà ti sọ pé àwọn ò fẹ́ wa, wọn kò fẹ́ ọmọ Nàìjíríà rárá lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ náà burú jáì. Ohun tí àwọn èèyàn ṣe wá ń béèrè pé kí láǹfààní ọ̀rẹ́ tí àwọn Tinubu sọ pé àwọn ń bá Trump ṣe báyìí. Gbogbo owó tí ìjọba sì fẹ́ máa san fún iléeṣẹ́ Amẹ́ríkà yìí, kí ni ìtumọ̀ rẹ̀ yóò padà jẹ́ fún wa? Nígbà tí wọ́n ti dí gbogbo ọ̀nà tí àwọn ọmọ Nàìjíríà lè gbà wọ Amẹ́ríkà mọ́ wọn. Ọmọ Nàìjíríà kò lè kàwé l'Amẹ́ríkà mọ́, wọn kò lè lọ gbàtọ́jú, kódà kò sí ohun kan báyìí tí wọ́n lè lọ ṣe lórílẹ̀-èdè náà, nítorí wọn ò ní fún wọn ní físà ni o. Bẹ́ẹ̀ ni kì í ṣe ẹjọ́ àwọn tí wọ́n wà ní ẹ́mbásì níbí. Òfin tí ìjọba wọn ti ṣe láti Amẹ́ríkà lọ́hùn-ún wá ni. Gbogbo òfin yìí yóò sì bẹ̀rẹ̀ ní ọjọ́ 21 oṣù kínní yìí. Kò sí ohun tí ẹnikẹ́ni yóò lè ṣe sí i. Bẹ́ẹ̀ ìjọba Trump ní àwọn ń bá Nàìjíríà jà fún àwọn afẹ̀míṣòfò. Kódà wọ́n ṣẹ̀ṣẹ̀ kó àwọn irinṣẹ́ kan báyìí tí wọ́n ní Nàìjíríà yóò máa fi kojú àwọn afẹ̀míṣòfò wá ni. Ṣùgbọ́n àwọn òfin tí Trump ń ṣe tó ń mú Nàìjíríà mọ́ lójoojúmọ́ yìí, bí èèyàn bá jẹ́ ọ̀tá ẹni gan-an, kò gbọ́dọ̀ burú jù bẹ́ẹ̀ lọ o. Èyí tó tilẹ̀ mú àbùkù dání níbẹ̀ ni àwọn orílẹ̀-èdè tí Trump ń kó Nàìjíríà papọ̀ mọ́. Àwọn orílẹ̀-èdè tí orúkọ wọn kò dáa, àwọn orílẹ̀-èdè tí ayé mọ̀ mọ́ ìwà ìbàjẹ́ lóríṣiríṣi, àti àwọn tí wọ́n ti jẹ́ ilé fún àwọn afẹ̀míṣòfò lọ́jọ́ tó ti pẹ́.
bí Trump bá sì ti ṣe òfin kan láti fìyà jẹ àwọn eléyìí yóò sì fi orúkọ Nàìjíríà náà ha. Ohun tí àwọn èèyàn sì ń béèrè ni pé ṣé Trump ń ṣe ọ̀rẹ́ Nàìjíríà ni àbí ó ń ṣe ọ̀tá Nàìjíríà, àti pé kí ni Trump fẹ́ fi orílẹ̀-èdè wa ṣe gan-an. Ohun tí àwọn alátakò gbogbo sì ń sọ náà rèé, tí wọ́n ń béèrè pé àfi kí ààrẹ Bọ́lá Tinubu sọ irú àjọṣe tó wà láàrin ìjọba ẹ̀ àti àwọn ìjọba Trump yìí, nítorí òun ṣe mí òun gbà mí, a ti ṣe fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ni. Kó má ṣe pé kì í ṣe nítorí àwọn kìrìsìtẹ́nì tàbí ẹnikẹ́ni nílẹ̀ Nàìjíríà ni Trump ṣe ń kó àwọn ọmọ ogun àti èlò ogun ránṣẹ́, kó má jẹ́ nǹkan míì wà nídìí ikú lédè ọkọ ẹ̀. Ohun tí àwọn èèyàn tó mọ̀ nípa ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ń sọ gan nìyẹn o. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀ kò sí èyí tó dáa bíi kí àwọn olóṣèlú Nàìjíríà tún Nàìjíríà ṣe lọ. Ìwọ̀sí àti ẹ̀gbin tí àwọn ọmọ Nàìjíríà ń rí lẹ́yìn odi pọ̀ jù. Bí èèyàn kò bá lọ síbì kankan rárá, ṣé kò sàn ju ohun tí ojú àwọn ọmọ Nàìjíríà máa ń rí lẹ́yìn odi lọ. Bí Nàìjíríà bá dá, tí àwọn tí wọ́n ń ṣèjọba ṣe é dáadáa, kí làwọn ọmọ Nàìjíríà yóò máa wá kiri Amẹ́ríkà, débi pé irú ẹ̀gbin oníyọ̀rọ̀ báyìí yóò máa kàn wá nígbà gbogbo. Ṣèbí kálukú yóò máa gbé ilé ẹ̀ ni nígbà tó bá ti jẹ́ pé dídùn lódùn tí à ń bá ọ̀rẹ́ jẹ̀kọ tí tilé oge bá ti tó oge jẹ. Lóòótọ́ ọ̀gọ̀rọ̀ àwọn olóṣèlú Nàìjíríà ní òfin Trump yìí kó bá o, àgàgà àwọn tí wọ́n ti jí owó kó tí wọ́n fi ní dúkìá rẹpẹtẹ níbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni kò ní lè gbóòórùn orílẹ̀-èdè náà fúngbà pípẹ́ àfìgbà tí Trump bá lọ tí ẹlòmíì tó gbàjọba kò bá sì tọ́ ipasẹ̀ ẹ̀. Àmọ́ bí nǹkan ti rí yìí, wàhálà ti bá àwọn olóṣèlú yẹn lóòótọ́. Ó kàn jẹ́ àwọn kì í mọ̀ ọ́n lára ni, torí àbùkù àti ìwọ̀sí báyìí kò jẹ́ kinní kan fẹ́ni tí ò bá ti lójútì bí ọ̀pọ̀ àwọn olóṣèlú ilẹ̀ wa. Ẹ̀bẹ̀ la ó máa bẹ òṣìkà ṣá o pé kó tún ilé bàbá ẹ̀ ṣe. Ẹ̀bẹ̀ náà la ó máa bẹ àwọn olóṣèlú pé kí wọ́n tún Nàìjíríà ṣe fún wa kí àbùkù yéé kàn wá káàkiri àgbáyé. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ àwọn ará Amẹ́ríkà yìí wò tó sì ṣe àkọsílẹ̀ àjọṣe wọn pẹ̀lú ìjọba Nàìjíríà fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.